Ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò wá lórí ìkànnì Gbogbo Yorùbá. A wà ní BHS Ilu Okeho ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. A fẹ́ wò ó bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ BHS tó wà ní ìlú Okeho báwo ni wọ́n ṣe gbọ́ èdè Yorùbá sí. Àwọn tó bá ti gba ìbéèrè wa, owó yìí á pín fún wọn ní o, á ká owó yìí fún wọn. Àwọn tí wọ́n bá ti gba ìbéèrè wa, ṣùgbọ́n àwọn tí wọ́n ò bá gba ìbéèrè wa wọn ò ní gbowó o. Àwọn tí wọ́n bá ti gba ìbéèrè wa á fún wọn ní owó. Ó yá, ẹ jẹ́ ká wọ inú ilé ẹ̀kọ́ wọn lọ ká wò ó bí àwọn ọmọ ilé ẹ̀kọ́ BHS Ilu ní ìlú Okeho bí wọ́n ṣe gbọ́ èdè Yorùbá sí. Ó yá, ẹ jẹ́ á lọ. Ṣó gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní okòó? Okòó ìmọ̀. Ìbéèrè wọn onípele méjì ni. Okòólénígba ó túmọ̀ sí ipò owó. O gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní okòó? Okòó ni ohun tí Yorùbá ń pè ní okòó ni àpẹẹrẹ okòó. Ó pín sí ọ̀nà méjì. Àkọ́kọ́, okòó ó wà nínú òǹkà Yorùbá. òǹkà wo gangan ni òǹkà Yorùbá tí ń jẹ́ okòó? Okòólénígba. O gbà á. Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní okòó? Okòó ó wà nínú òǹkà Yorùbá. Òǹkà wo ni Yorùbá ń pè ní okòó? 400. 400. Bẹ́ẹ̀. O gbà á. Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní okòó? Okòó ni ó wà nínú òǹkà Yorùbá. Òǹkà wo ni? Òǹkà bí nínú èdè Yorùbá ló wà. Òǹkà 500 ni. 500. Bẹ́ẹ̀. O gbà á. Olórí àwọn akẹ́kọ̀ọ́ lọ́kùnrin ní ilé ẹ̀kọ́ BHS, àbí? Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní okòó? Ẹ̀bùn wà ńlẹ̀ o. Okòó wà nínú òǹkà Yorùbá tí àwọn olóyìnbó ń pè ní 200. 200. O gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní okòó? Okòó wà nínú àká Yorùbá. 100 naira. 100 naira. O gbà á. Tó gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀. O gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní okòó? Ẹ̀bùn wà ńlẹ̀ o. 20. Ó gbà o. Ẹ pàtẹ́wọ́ fún wọn. Àwọn ọmọ Yorùbá tí wọn ò fẹ́ kí èdè Yorùbá parun, àwọn ni wọ́n ní ká mọ bá yín ṣeré ọpọlọ. Ṣé o gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá, kí ni ìyàtọ̀ láàrin ogún, ogún? Náà lára ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí ẹ sọ yẹn. Bẹ́ẹ̀ni. Àmì ohùn ni ìyàtọ̀ láàrin wọn. Àmì ohùn Bẹ́ẹ̀ni. ni ìyàtọ̀ wọn. Bẹ́ẹ̀ni. Ogún. Rèmí. Ogún yẹn 20 ni. Ogún. Rere. Wọ̀. Èwo lẹ́lẹ́kẹta? Ogun. Dòdò. Sham. Ẹlẹ́kẹrin. Ogun àbí? Ogun. Dòmídò. Sweat. Láàrin ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin òun, a ní ogún. Orúkọ mi wo la tún lè pe ogún? Ṣé ní Yorùbá? Bẹ́ẹ̀ni. Orúkọ mìíràn ta tún lè pe ogún. Bẹ́ẹ̀ni. A lè pè ní okòó. Tá bá ti ka òǹkà tó bá ti lé lórí igba, láti igba lọ, ogún ò ní jẹ́ 20 mọ́. 20 yẹn ò ní jẹ́ ogún mọ́, yóò máa jẹ́ okòó. 40 ò ní jẹ́ ogójì, yóò máa jẹ́ òjì. 60 ò ní jẹ́ ọgọ́ta, yóò máa jẹ́ ọ̀ta. 80 ò ní jẹ́ ọgọ́rùn-ún, yóò máa jẹ́ ọ̀rún. Àwọn ọmọ Yorùbá tí wọn ò fẹ́ kí èdè àti àṣà Yorùbá kó parun ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí. Ẹ̀yin náà tí ẹ ń wò wá, ẹ lè darapọ̀ mọ́ wa láti máa ṣe eré ọpọlọ pẹ̀lú èdè Yorùbá kí èdè àti àṣà wa kó má bàa parun. Wọ́n ní ká fún yín ní ẹ̀bùn kékeré yìí. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tí ẹ bá gbọ́ Yorùbá, kí ni Yorùbá ń pè ní mọ̀ǹgúdú?
Ohun tí Yorùbá ń pè ní mọ̀gúdú òun ni àwo ìṣasùn tí a fi ṣe oúnjẹ nínú ilé. Irú àwo ìṣasùn wo? Èyí tí wọ́n fi amọ̀ ṣe. Tí wọ́n fi amọ̀ ṣe. Náà ni wọ́n sì fi kọrin pé erin kú mọ̀gúdú fi jẹ, ẹfọ̀n kú mọ̀gúdú fi jẹ, ṣùgbọ́n ìgbà tí mọ̀gúdú kú tán kò rẹ́ni tí ó jẹun. Ó túmọ̀ sí pé ìgbà tí a bá lo mọ̀gúdú láti fi ṣe ọbẹ̀ tán tó bá fọ́ kò sí ìwúlò mọ́. Wọ́n gbà á ẹ̀ka tó ń bọ̀. Àwọn ilé ẹ̀kọ́ Baptist High School wọ́n fẹ́ gba gbogbo owó wa tán lónìí o. Ṣé ẹ fẹ́ gbà tán àbí? Ẹ gbà tán. Ọ̀yà méjì lẹ́yìn ó gbà ó méjì. Ọ̀dà ẹ ṣé o, ẹ bá kí wọn. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó o bá gbọ́ Yorùbá, kí ni ìyàtọ̀ láàrin gẹ̀gùn àti gẹ̀gùn? Àmì. Àmì. Ọ̀yà fàmì sí. Gẹ̀gùn. Dodo. Èwo ni ẹ pè é ẹ̀ẹ́dẹ̀jì? Gẹ̀gùn àti gẹ̀gùn náà ni. Gẹ̀gùn àti gẹ̀gùn. Gẹ̀gùn. Dodo. Gẹ̀gùn. Rere. Ṣó gbà á? Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni ìyàtọ̀ láàrin gẹ̀gùn àti gẹ̀gùn? Gẹ̀gùn. Dodo. Dodo. Dòdò ni méjèèjì. Kí ni wá ní ìtumọ̀ rẹ̀? Àmì. Kí ni ìtumọ̀ gẹ̀gùn àkọ́kọ́? O gbà á? Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, orúkọ oyè ọba ìlú Ṣakí òun ni Ọ̀kẹ́rẹ́ títí ìlú Ṣakí. Orúkọ oyè ọba ìlú Okeho òun ni Onjo títí ìlú Okeho. Kí ni orúkọ oyè ọba ìlú Ìṣẹ́yìn? Àṣẹ́yìn. 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 Ṣó gbà á? Ẹ pàtẹ́wọ́ fún wọn. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Kí ni a lè pe òǹkà yìí nínú èdè Yorùbá 50? Ẹni tó bá sọ. 50. Wọ́n sọ fún ọ ṣùgbọ́n a béèrè ìbéèrè mi. Kí ni a lè pe òǹkà yìí ní èdè Yorùbá 110? Ẹ̀yin lẹ jẹ́ ó gba ẹ̀bùn tẹ́ ẹ bá ti ń sọ kò gbá nìyẹn. 110. 110. 110 kò gbá. Gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, kí ni ìyàtọ̀ láàrin gẹ̀gùn àti gẹ̀gùn? Gẹ̀gùn ní kí ọdẹ kí ó fi ara pamọ́ sí ibì kan nínú igbó. Gẹ̀gùn lè jẹ́ orúkọ iléèwé tàbí orúkọ ibì kan. Níbo? Orúkọ bo? Ó lè jẹ́ orúkọ iléèwé. Orúkọ ilé-ìwé. Bẹ́ẹ̀ni. Ó gba pé kí ọdẹ ó farapamọ́ síbì kan kó gẹ̀gùn di ẹran, ó gba ilé òun. Kí ni tún ni gẹ̀gùn mi? Ó ní kí ó lè jẹ́ orúkọ ilé-ìwé àbí orúkọ ibì kan. Èèyàn lè gẹ̀gùn mi ó tún túmọ̀ sí wípé kéèyàn ó gẹ̀gùn kéèyàn lọ kanra de nǹkan ní ibì kan. Ó gbà ẹyọ kan ló gbà, ó gbà kejì. Ìbéèrè kejì. Kí ni a lè pe òǹkà yìí nínú èdè Yorùbá 110? 110. Nàìjíríà. Ọgọ́rùn-ún kan. Okòó mẹ́fà. Ó gbà. Gẹ̀gùn fún àǹfààní ọjọ́ mi. Ìyàtọ̀ láàrin gẹ̀gùn àti gẹ̀gùn. Gẹ̀gùn àkọ́kọ́ òun ni kí ọdẹ kó farapamọ́ fún ẹranko nínú igbó kó gẹ̀gùn. Wọ́n máa ń gẹ̀gùn lórí igi. Wọ́n sọ pé ọdẹ gẹ̀gùn. Gẹ̀gùn kejì, àwọn oníṣàngó wọ́n máa ń gun ẹ̀gùn. Tí òòṣà bá gùn wọ́n, wọ́n sọ pé ó gẹ̀gùn. Gẹ̀gùn kẹta, orúkọ oyè ìlú Ayétòrò, orúkọ oyè ọba ìlú Ayétòrò. Gẹ̀gùn títí Ayétòrò Òkè. Ìbéèrè kejì,
òǹkà Yorùbá tá a pè ní 110 àádọ́fà ni ogún mẹ́fà ní 120 àbí tá a bá ti sọ yí pé àádọ́ òǹkà tá a pè mọ́ lára ó dí mẹ́wàá àádọ́fà òun ni 110 ẹ pàtẹ́wọ́ fún mi. Gbọ́ Yorùbá. tó o bá gbọ́ Yorùbá àádọ́fà ní 110 Bẹ́ẹ̀. ọgọ́fà ní 120 Yes. kí ni a pè 140 lédè Yorùbá. Àgọ́jẹ. Ọgọ́jẹ. 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 Ogóje Bẹ́ẹ̀. ó gbà ẹ pàtẹ́wọ́ fún mi. tó o gbọ́ Yorùbá Mo gbọ́ Yorùbá. tó o bá gbọ́ Yorùbá tí Yorùbá bá sọ yí pé ewu lógbó irùngbọ̀n làgbà túbọ̀ mú la fojú di kí ni Yorùbá ń pè ní túbọ̀ mú. Túbọ̀ mu. Túbọ̀ mu. bẹ́ẹ̀ ni Túbọ̀ mu. Yorùbá Túbọ̀ tá a fún mi. Bí a òbí. Òbí. òbí pé wọ́n máa ń mú túbọ̀ mú wọ́n mú Yorùbá tó gbọ́ Yorùbá Mo gbọ́ Yorùbá. tó bá gbọ́ Yorùbá tí Yorùbá bá sọ yé pé ewu lógbó irùngbọ̀n làgbà túbọ̀ mú la fojú di kí ni Yorùbá ń pè ní túbọ̀ mú. Irun bí mo bá. Irun mú ni túbọ̀ mú ó gbà á. ẹ ṣeun púpọ̀ gbogbo ojú tí ó ní àǹfààní láti máa wò wá àwọn ọmọ ilé ẹ̀kọ́ Baptist High School Okeho wọ́n gbìyànjú wọ́n fi akin hàn pé àwọn gbọ́ Yorùbá wọ́n sì gba ẹ̀bùn wa díẹ̀ wọ́n gbà púpọ̀ lára ẹ̀bùn wa kódà wọ́n fẹ́ gba gbogbo owó ta kó wá tán a kí gbogbo ẹ̀yin tí ẹ ṣe onígbọ̀wọ́ ètò yìí tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá lókè òkun káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin náà tí ẹ ń wò wá tí èdè àti àṣà Yorùbá tó jẹ yín lógún ẹ lè darapọ̀ mọ́ wa ẹ lè fún wa ní ẹ̀bùn láti máa pín fún àwọn ènìyàn tí wọ́n bá ti gba ìbéèrè wa láti máa jẹ́ kí èdè àti àṣà wa kó má bàa parun eré ọpọlọ òun ni a fi ń ṣe tí a pè ní Ṣó Gbọ́ Yorùbá ẹ ṣé púpọ̀ o ojú yín ò ní fọ́ ẹ ó tún rí àwọn fọ́nrán fídíò wa míì ẹ bá wa subscribe kẹ́ sì follow wa lórí Facebook Ṣó Gbọ́ Yorùbá lórí YouTube Ṣó Gbọ́ Yorùbá TV lórí Facebook Ṣó Gbọ́ Yorùbá TV ẹ bá wa subscribe sórí YouTube wa ẹ bá wa follow lórí Facebook ẹ ṣé o.